Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah Rabbil Alamin. ما كان لحمد لله إلا لأنه جعل اليوم ممكنا لنا لجلوسه. أنزل المطر وخاف كثير من الناس أن اليوم سيكون ممكنا لنا أن نقوم به، لكن الله سبحانه وتعالى فضل علينا بهذا المطر ونحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له. Naam, àbáyé Ọlọ́run dúpẹ́ fún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Gbogbo ọpẹ́ tọ́lọ́run ní í ṣe bá ti kí Ọlọ́run látàárọ̀, àbáyé náà kí Ọlọ́run ọba bẹ́ẹ̀. Wassalatu wassalam ala nabiyyil ummi. Ìkẹ́gẹ́ kan máa bá Nabi Muhammad. Al-aminu alladhi anzalahu Allahu liyakuna liljami'il alamina nadhiran wa bashiran wa da'iya ila sabilihi wa sirajan munira. Ànábì tí Ọlọ́run sọ̀ kalẹ̀ kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé, kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé, kó máa jẹ́ àánú fún gbogbo wa. Wa radiyallahu an sa'adatil anam Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. Gbogbo ẹni Ọlọ́run ọba tí wọ́n ti lọ látọ̀dọ̀ bàbá àgbà Sheikh Ahmad Tijani, Ọlọ́run dákun bá wa kẹ́ wọn Ọlọ́run. Wa ridallahu al-akbar an Sheikhina Sheikh Ibrahim Al-Khawlaki Aniyas. Ìkẹ́ Ọlọ́run tó nara tán jùlọ, tó ga jùlọ, tó lágbára jùlọ kó máa bẹ lórí bàbá àgbà Sheikh Ibrahim Aniyas Al-Khawlaki. Wa kadhalika Maulana Muqaddim Muhammad Al-Awwal. Bẹ́ẹ̀ náà ni bàbá àgbà Sheikh Al-Muqaddam Muhammad Al-Awwal. Ìkẹ́ Ọlọ́run kó máa bá àwọn náà. Hatta ruhi Sheikhina wa Sayyidina Ahmad Anima Sha'u Azza wa Jalla ma la yamutu abada. Gbogbo àwọn bàbá àgbà tí àfáà yìí dárúkọ, Ọlọ́run dákun ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá gbogbo wọn gbé. Wa bi azihi wa yani wa bi tarihibi azihi la ashiyaq المتقدمين منهم ندعو الله تبارك وتعالى للباقين منهم. Ọlọ́run bá a ti tọrọ fún gbogbo àwọn tí wọ́n ti lọ yìí, gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn àfáà wa, Ọlọ́run à ń fi ọlá tí wọ́n àfi ń bẹ lọ́hùn fún àwọn náà tí wọ́n ṣẹ́kù, kí àánú Ọlọ́run kó máa bá oníkálukú wọn gbé. لأنه لولا المتقدمين لن نذكر المتأخرين. Torí pé tí ò bá sí ọlá àwọn tí wọ́n ti lọ yìí ni kò sí oore kan àbí kò sí ẹ̀yìn kan tá a fẹ́ ṣe, kò sí nǹkan kan tá a fẹ́ rí. Àwọn náà ni wọ́n jẹ́ kí àwọn tèní ṣẹ́kù, ọlá àwọn làwọn tèní yìí fi ń bẹ, ni wọ́n dẹ̀ fi ń rí dáadáa ṣe. وبعد ذلك أرحب بحضور شيخنا الكريم ممدنا العظيم الذي جعله الله بين الورى شمسا الذي يهبز الناس به ثيابهم، وهو شيخنا الكريم خليفة الخلفاء لجميع اليربويين وكذلك بلاد يربا وولايتي أدو وديتا، فخامة الشيخ علله أدنكان رضي الله تعالى عنه. bẹ́ẹ̀ náà ni à ń kí bàbá wa gbà, bàbá tí Ọlọ́run fi wọ́n ṣàánú gbogbo ayé, tọ́lọ́run fi wọ́n ṣàánú gbogbo wa, bàbá tó já sí pé ìkẹ́ ni wọ́n jẹ́ fún wa, àánú ni wọ́n jẹ́ fún wa, oore ńlá ni wọ́n jẹ́ fún wa. Àwọn ni wọ́n jẹ́ aṣọ fún wa nígbà tí òtútù mú wa, àwọn ni wọ́n jẹ́ àánú fún wa nígbà tí gbogbo ayé ò nífẹ̀ẹ́ wa mọ́. Bàbá yìí wọ́n fi wálẹ̀. Bàbá wa àgbà tí mo fi ọ̀wọ̀ àti àpọ́nlé dárúkọ wọn, bàbá wa àgbà Sheikh Muhammad Salis Alawo Adenekan, bàbá àgbà tí wọ́n jẹ́ kàlífà àgbà gbogbo Tìjàníyà ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run dákun bá wa ṣàlékún ẹ̀mí gígùn fún bàbá, bá wa ṣàlékún àlàáfíà, bá wa ṣàlékún dáadáa bàbá. إنه لم يكن خليفة لبلاد يربا فقط. Àbáwá yìí ó fẹ́ ṣàlàyé kankan fún wa. Ó ní bàbá wa àgbà yìí, ó ní wọn kì í ṣe kàlífà nílẹ̀ Yorùbá nìkan o. بل هو خليفة لجميع أنحاء العالم. Wọ́n ní bàbá wa àgbà
Adenekan ẹ̀rọ gbogbo ẹni tó bá pariwo iṣẹ́ wo ò ní sìnkú ọmọ. wọ́n ní wọ́n tún jẹ́ kàlífà fún gbogbo ayé lápapọ̀. لأنه إذا سافر أحدنا إلى جميع أنحاء العالم لابد أن تجد هناك يربويا تجانيا. àbá yìí ní gbogbo àyè àbí gbogbo ibikíbi táwọn bá lọ àbí táwọn bá travel lọ la máa ń rí orí pa bàbá yìí ń bẹ̀. ló fi jẹ́ àmọ̀ wípé ló fi dá wa lójú wípé bàbá wa àgbà tí wọ́n wà lórí ìkàlẹ̀ yìí wọn kì í ṣe kàlífà ilẹ̀ Yorùbá nìkan o kàlífà ilẹ̀ gbogbo ayé ni wọ́n ọlọ́dàgbà bàbá àjàlékún àánú fún wọn. وندعو الله له على لسان شيخ إبراهيم أن يطول عمره بالعافية والرضا وكثيرة من الاستجابة. àwọn ń bẹ Ọlọ́run lórí àwọn bàbá wa àgbà Sheikh Ibrahim Niyas kọ́lọ́hún kó jọ kó bá wa ṣàlékún ẹ̀mí gígùn bá wa ṣàlékún àlàáfíà bá wa ṣàlékún dáadáa yín. وكذلك أرحب بشيخي وممدي ومرشدي إلى الله ومرشدنا جميعا إلى الله صاحب البيان والتبيان من الذي حبه في قلوبنا رسق وصوب مودته في قلوبنا دائما متسخ سماحة الشيخ عبد Gafar Sheikh محمد Salis على Adenekan. bẹ́ẹ̀ náà là ń kí bàbá wa àgbà tọ́lọ́ ń fi wọ́n ṣàánú wa bàbá àgbà tó já sí wípé àwọn là ń wò tínú tiwa náà fi ń dùn wípé àwa náà kéwú bàbá àgbà tó sọ wípé àwọn là ń wò tínú gbogbo ọmọ fi ń dùn wípé tí n bá lọ lé kéwú irú iṣẹ́ wo mo fẹ́ ṣe bàbá àgbà Adenekan bàbá Sheikh Abdul Gafari àwọn là ń wò tínú wa fi ń dùn wípé alẹ́ èèyàn níwájú Ọlọ́run bàbá àgbà Sheikh Abdul Gafar Adenekan Bayan Ọlọ́run dákun bá wa ṣàlékún dáadáa wọn. قال أحد العلماء قال ليس كل مرشد ممدا ليس كل مرشد ممدا ولكن كل ممد مرشدا يعني كل ممد مرشد ليس كل مرشد ممدا وكل ممد مرشدا. المرشد يعني فقط يشيرك إلى الخير وإلى سبيل الحق لكن لا يعينك على نيله ولا يحينك على فعله. àbáyé kì í ṣe gbogbo ẹni téèyàn ń tẹ̀lé òun náà lèèyàn lè rí àǹfààní lára ẹ̀ òun náà lèèyàn lè ṣoríire látara ẹ̀. àwọn bàbá wa àgbà yìí èèyàn ń tẹ̀lé wọn èèyàn tún rí oríire látara wọn èèyàn ń ṣoríire látara wọn èèyàn ń rí iyì látara wọn èèyàn rí àgbéga látara wọn èèyàn rí ipò látara wọn èèyàn rí àwọn àṣeyọrí ńláńlá èèyàn rí látara wọn. alhamdulillah wa ba'da zalika furahibu bi huduri kulli wahid minna wa jami'il ulama wal awliya لأن الوقت لم يسامح لنا بتطويل بالترحيب. Naam àbá yìí kí ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo àwọn táwa lórí ìkàlẹ̀ àtàwọn àfọ́ alápapọ̀ ó kí wa pé ká máa wọlé ká máa rọra. Assalamu alayna wa ala ibadillahi salihin. Àláfíà Ọlọ́run kó máa bá wa. Assalamu alaykum. Ẹ jẹ́ àdáhùn sálámà. Wa alaykum salam wa rahmatulahi wa barakatuhu. Al-Shahadati summa maza Al-Shahadati summa maza Al-Shahadati summa maza Al-Shahadati summa maza. Akí àlùfáà wa Adam nípa àwọn ọmọ ní ṣahada tí ọba wa sọ̀rọ̀ níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tá a sì ráǹfààní mú bẹ́ẹ̀ lẹ́nu àwọn àgbàlagbà wọ́n ní kí Ọlọ́run kó ṣe àlékún àlùbáríkà